tàbí ló wà burú láti máa ba èèyàn lórúkọ jẹ́ tẹ́ bá fẹ́ ṣe dáwà ẹsẹ̀ wá sí tí doctrine tí tó bá tako jálàbí ẹsẹ̀ wá sí èmẹ́sì jálàbí tó bá tako doctrine pé ká mọ̀kúnlẹ̀ kíyàn ṣe wá sí èmẹ́sì rẹ̀ doctrine tirẹ̀ nǹkan níbi ìfìlẹ̀ lójì ẹni tí ń ṣe jálàbí òun náà ní evidence ìgbẹ́kọ̀ lóbi bága ẹgbẹ́ jálàbí òun ó dóhun lójú ní tóhun líle tóhun líle tó sì gbọdọ̀ jẹ́ pé ó gbọdọ̀ fìfẹ́ lọ́wọ́ sí pé ṣé tí wíì tó bá tún náà mú. súnà òṣìwò jálàbí ò sínú ìsìlámù tí ìwọ ganan bá ń ṣe àbáṣàkámà tó bá gbọ́ tó ń gbọ́ tó bá ń ṣe jálàbí o sọ pé òun ṣe é rí àmọ́ bó ṣe sọ̀rọ̀ yìí nìsín mò ń sọ fún pé tó bá jẹ́ oníjálàbí tó ń ṣe jálàbí èyí ṣe mùsùlùmí kò sí nǹkan kan jálàbí ẹbọ ni jálàbí tó sínú so tó o bá ń ṣe ni òun sọ ọmọ pé yìí sọ pé òun ṣe àbí tí o bá ń ṣe tí ìrẹ àfàsàkámà bá ń ṣe jálàbí èyí ṣe mùsùlùmí kò gbàgbé ẹ alẹ́ mi ò sí pé ilẹ̀ Yorùbá lẹ́tì máa tara yín ilẹ̀ Yorùbá lẹ́tì máa pa irọ́ fún ayé tẹ́ máa sọ tó bá ń ṣe pé jálàbí o bá ń ṣe jálàbí tó o bá ń ṣe jálàbí èyí ṣe mùsùlùmí kó máa gbọ́ yùn so kó máa gbọ́ báwọn tó o bá ń ṣe ni o ìyẹn ní òun ṣe o pọ̀ pẹ̀lú ohun tó sọ yìí nìsín kábẹ́ o bá ń ṣe jálàbí mọ̀ pé o ṣe mùsùlùmí jálàbí iṣẹ́ òfò ni iṣẹ́ orí ibu ni jálàbí èyí ṣe sẹ́ iṣẹ́ tẹ̀yàn ń ṣe tẹ̀yàn ń pàdánù àyàtà kìámà ní jálàbí so iṣẹ́ tẹ̀yàn ń ṣe tó yá sí pé tí òbí yàn bá mọ̀ pé iṣẹ́ tẹ̀yàn ń ṣe nu ó yẹ kí wọ́n kọ ọmọ náà kí wọ́n máa ń jẹ kí wọ́n máa ń mu nínú dúkìá rẹ̀ mọ́ nítorí ìjẹkújẹ ni wọ́n ń fún wọn ìmúkúmu ni wọ́n ń fún wọn iṣẹ́ jálàbí iṣẹ́ ìranù so iṣẹ́ ìranù ni iṣẹ́ jálàbí iṣẹ́ ìṣìnà iṣẹ́ òṣì òun ni iṣẹ́ jálàbí kì í ṣe sẹ́ kì í ṣe sẹ́ so tó àwọn sàkámà máa wá gbọ́ wallahi ó tó bẹ́ẹ̀ àti wà táwọn yòókù rẹ̀ ẹ̀ tó bẹ́ẹ̀ kẹ́ ẹ sọ bí so ẹ̀ tó bẹ́ẹ̀ kẹ́ ẹ sọ bí ẹ̀ tó bẹ́ẹ̀ kẹ́ ẹ sọ bí àwọn èèyàn ṣe máa ṣe rọ́dù fún yín àti àwọn yòókù rẹ̀ àtàwọn àfáà yín ẹ̀ tó bẹ́ẹ̀ kó já sí pẹ́yìn lẹ́sọ bí wọ́n ṣe máa ṣe rọ́dù fún wọn. àníṣe náà gbọ́ àfa sàkámà ìwà àtàwọn yòókù rẹ̀ ẹ̀ tó bẹ́ẹ̀ ẹ̀ kájú rẹ̀ kó já sí pé ẹ̀yin lẹ́ ṣàlàyé bí àwọn ẹni tí wọ́n gbé òdodo dání ó ṣe máa ṣe rọ́dù fún ìsìnà yín àti tàwọn àfáà yín ẹ̀ tó bẹ́ẹ̀ àwọn òsọ̀pọ̀ ti pé kẹ́nìkan bá àwọn èèyàn ló kọjẹ́ o wallahi kò sínú àjẹ́dà wa àbó ògbọ́ ni tí mo bá kàké fún ọ tó ní bá ń fọ́ ó sì lè fi ọ́lẹ̀ tó bá ń gbọ́ kíwẹ́ ẹnu mi insha Allahul azim so àwọn òsọ̀pọ̀ ti kéèyàn bá kéwú jẹ́ kéwúlá àwọn òsọ̀pọ̀ ti kéèyàn bá yàn ló kọjẹ́ kéwúlá wà fún so kéwúlá sì wà fún ní pé ẹni bá fi lè sọ tó bẹ̀sẹ̀ lọ́bàá ẹ̀dà jẹ́ wallahi àdàkọ rẹ̀ kódà kó má gbórí ilé ayé yìí má kó lọ má gbé nínú sàárè wallahi àdàkọ rẹ̀ tó bẹ̀sẹ̀ lọ́bàá ẹ̀dà jẹ́ ìsìnà nígbà àwọn èèyàn sí jẹ́ wallahi àwòdàkọ rẹ̀ ṣebí tó sọ lábẹ́ sọ àbí àbá tó sọ pé ojú màdún mẹ́rìndínlógún ibi káwọn èèyàn lọ wá àfọ́sẹ̀ máa fọ́ tó sọ pé káwọn èèyàn lọ ojú màdún mẹ́rìndínlógún ìsìnà ní tí wọ́n sọ yẹn gbà yẹn wọ́n ti títú bá kò lórí ẹ̀ wallahi ìsìnà ni a sì sọ àwọn ni wọ́n sọ kìí ṣe ẹrú mùsùlùmí gbogbo ayé ni kó máa gbọ́ so eléyìí ṣe defamation of character ẹ̀ ń tara yín bẹ̀yìn ni ẹ̀ ń tara yín bẹ̀yìn tẹ̀ ń ṣe bẹ̀yìn ni so ẹni tó bá fi lè bẹ̀sẹ̀ náà bẹ̀yẹ̀ dàjẹ́ nu yín wallahi wọ́n dà kọ rẹ̀ yóò sì gbàgbọ́ dù rẹ̀ kò sí nǹkan kan tẹ́ fẹ́ ṣe sí kò sí nǹkan kan tẹ́ fẹ́ ṣe sí kò sí nǹkan kan tẹ́ ṣe sí àwàdà lásán ni ẹ̀ ń ṣe tó bá kìtàbù àsúnà fóun náà dìfẹ́ǹdì ara rẹ̀ àmọ́ kí ẹnìkan fẹ́ takò jálàbí kó sì máa wá lọ dápà láàkẹ́ àbíkẹ́. bẹ́ẹ̀ ni wallahi ẹni bá fi lè polówó jálàbí lórí social media wọ́n dà kọ rẹ̀ wọ́n sì fèsì fún tó bá pè lórúkọ ìsìlámù kódà tó má pè lórúkọ ìsìlámù gan káwọn èèyàn máa rí kókè ní mùsùlùmí bá yá sí pé jálàbí ní polówó jálàbí ní pèpè sí wallahi wọ́n dà kọ rẹ̀ kò sí nǹkan tí nǹkan yín fẹ́ ṣe sí nǹkan tí ìkànnù yín fẹ́ ṣe sí òfin wallahi inú yóò yà máa jẹrà yóò máa jẹrà kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe sí ṣebí jálàbí tó sọ pé o fẹ́ ṣe yun o mọ̀ pé ẹrù ìdílé rẹ̀ kọ́ o lẹ́mọ̀ ìdílé rẹ̀ o àbáṣàkámà so jálàbí yun ìdílé yín kọ́ lẹ́ lẹ́mọ̀ o so ẹgbẹ́ síta lórúkọ ìsìláàmù ní láwọn ẹni tí wọ́n ń ṣe nù yín àwọn ẹni tí wọ́n ń ṣe nù yín wọ́n gbé síta lórúkọ kí ni lórúkọ ìsìláàmù wọ́n sọ pé ìsìláàmù làwọn fẹ́ máa fi representi so abáṣe máa fọwọ́ ní kíjì pàtó wọ́n sọ ń jó ní pé àánú ìsìláàmù ń ṣe àwọn tí wọ́n fi fún àwọn èèyàn ní nǹkan àwọn oníṣẹ̀ṣe tí ń ṣe ojú màálù mẹ́rìndínlógún ewé ìyálóde ewé bòtújẹ nǹkan kẹ̀bẹ́ so nǹkan yẹn wọ́n lẹ́mọ̀ ìsìláàmù ni so wọn lẹ́mọ̀ ìdílé wọn tó bá lẹ́mọ̀ ìdílé wọn àwọn mùsùlùmí lè máa wò wọn so tó bá sọ pé àwọn kànú ilé wọn káwọn fún àwọn ilé wọn àwọn wọn lè máa wò wọn àwọn sọ pé àwọn kànú ìsìláàmù pẹ̀lú àwọn kànú àwọn mùsùlùmí pẹ̀lú tí ó sọ wọn di ọ̀tá ọlọ́ba ẹ̀dá láńbí àti láńkìyàmà so wọ́n retí kọ́ mẹ́ta kọ́ wọn gbà tó bá fẹ́ ṣe rọ́dù fún wọn lórí ẹ̀ wọ́n ṣe nídàkọ́ wọn tí afẹ́fẹ́ ló sọ ni àbátẹ́gùn ló sọ àbí ẹgbẹ̀ ló sọ àbẹ́jẹ̀nu ló sọ àwọn ni wọ́n sọ tí wọ́n bá dákọ̀ wọn ibo ni dédé wà ń bẹ̀ ibo ni àmánà wà ń bẹ̀ so aláburú ìwọ náà máa burú tí àwọn nǹkan yẹn kó sínú àbí ó máa burú tí àwọn nǹkan yẹn kó sínú torí rẹ̀ ló ṣe sọ pé kọ́ máa wá dákọ̀ ẹnìkan wallahi wọn àbí ẹnìkan kan dánú yín bàbá Tinubu gan tó ń dìdì wọn Nàìjíríà àwọn èèyàn dákọ̀ wọn èèyàn mélòó ni wọ́n ti ná lọ sílẹ̀ wọn torí pé wọ́n dákọ̀ bàbá Tinubu ká tó wá sọ ẹ̀yìn kan lẹ́yìn kùlé kan bẹ̀rẹ̀ so defamation of character wà àwọn èèyàn mà so that if you defame someone the person has right to what to pick to the person has right to petition you àmọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ní bẹ́ńlẹ̀ yìí ọ̀rọ̀ ẹgbẹ́ jálàbí kò ṣe jálàbí ọ̀rọ̀ ẹ̀sìn ní ẹni tó bá fi lè gbé dìde tó ń pèpè sí díẹ̀ lórúkọ ìsìlámù wallahi àwa náà dá sí a sì dákun tó kò sí tẹ́nì kankan ní ìfẹ́ ṣe sí kò sí tẹ́nì kankan ní ìfẹ́ ṣe sí kò sí tẹ́nì kankan ní ìfẹ́ ṣe sí ẹ ní kankan tẹ́fẹ́ dẹ́wò nígbà rẹ̀ ẹ yà pariwo lẹ́ pariwo ẹ kéé lẹ́kèé ẹ sunkún lẹ́sunkún òhó òjò ẹnì kankan lójú ó ti pẹ́ táwọn èèyàn ti sunkún. ẹ ń pẹ́ wo bàtí máa ṣe program gbà yẹn ẹ má bínú pé òun mo fẹ́ ní kóòtù kó dà ìkọ́ dáhùn gbogbo báyẹn
tá a máa ń ṣe program lẹ́yìn táwọn yẹn ní táwọn yẹn máa ń sọ náà ìgbà alábòsílẹ̀ yòókù lọ ni ṣé ọmọ ilé kan kọ́kọ́ fún àwọn àgbàlagbà ni ẹni tó dá gbogbo ẹ lẹ̀ kí lẹ́ni ṣe fún ọ̀rọ̀ yẹn máa ń wà nílẹ̀ ní gbogbo gbà kódà ìgbà yẹn bàbá wọn kọlọ́mọ́ lè máa jáde sí lọ́dà kọ́mẹ́ntì báyìí ìgbà yẹn ni mo pè wọ́n pé mo fi ọlọ́run bẹ̀ wọ́n ìgbà tó bá wà láàrin àwọn àti ìṣàlù àjùlání ọlọ́dúnrún àjùlání tó mọ́jọ́ tán ìgbà tó bá wà láàrin àwọn àti ìṣàlù mọ́jọ́ tán bí mo ti ń pè àbá àjùlání bẹ́ẹ̀ ni mo ń pè ọ̀gá lọ́mọ mo ń pè bàbá tó gba gbogbo àwọn ìyẹn tó bá wà lórí láti wọ̀ lọ́sẹ̀ gbọ́ ọ̀kan mọ́ṣù kọ́ọ̀dù mo ń pè wọ́n pé ẹ̀dákùnrin mẹ́jà lásìkò lóòótọ́ mi ò ní nọ́mbà àfa yìí káṣọ rẹ̀ ìrọ̀ ń pè àwọn sábà pé àwọn tó bàjá tó jọ láwọn ìjọba mo ní pé mo kú àwọn dáhùn wọ̀lá ìgbà yẹn tó wá dípẹ́ ọ̀rọ̀ ti ta lọ́wọ́ yẹn kí wọ́n lọ nírọ̀rùn kò sí dàlá mùsùlùmí kò sí kẹ̀kẹ́ ìgbà yẹn làwọn ìyá ta gbogbo òkè nígbà tí ẹ ti mú ta lọ́wọ́ sẹ́yìn ẹni tó wà ní pọ̀tọ̀ níbi síkọ́ tẹ́ẹ̀ ti kẹ̀kẹ́ lórí ẹ̀ kó já gbogbo wàhálà ìgbà torí wípé ẹni yìí ló kọ́kọ́ fi àwọn àgbàlagbà wọlé kò sí ọmọ kan nílẹ̀ Yorùbá yìí tó lè bú àfa àwọn èèyàn máa respect àwọn àfa torí wípé ẹni yìí ló kọ́kọ́ fi àwọn àgbàlagbà wọlé kò sí ọmọ kan nílẹ̀ Yorùbá yìí tó lè bú àfa àwọn èèyàn máa respect àwọn àfa òun ló kọ́kọ́ fi. irọ́ ló pa tó bá jẹ́ eléyìí ó parọ́ àfàsàkámọ̀ ó parọ́ tó bá jẹ́ eléyìí ló sọ ìjà táwọn ọmọ Markazi àti àwọn ọmọ àdàbí tó máa ń jà síra wọn kọ́ ìjà táwọn wo ni ìjà àwa Markazi sí àdàbí ìjà wọn wo ni ẹ sì máa pa irọ́ àwọn ọlọ́tí ò ṣe pàpà ìjà Markazi àti àdàbí ìjà kíni bóòlù ìjà wọn ṣe máa ń rí tí wọ́n bá bẹ̀rẹ̀ rẹ̀ àwọn olóòmọ bú tí ara wọn nìkan wọ́n bú ní àbọ̀ máa ń lára sí ìgbésí ayé àwọn bàbá ó kàn pa irọ́ ṣe kí sáyé ìṣítù tó dé gan ṣe ìjà Markazi àti àdàbí ò ti wà lẹ̀ ṣe ìgbà tí ìjà Markazi àti àdàbí ti bẹ̀rẹ̀ ṣe sáyé ìṣítù tẹ̀ ti wà ní ìjà Markazi àti àdàbí ibẹ̀ kọ́ ni jágbàlù ti lára ṣe Kamaluddin al-Adabi rahimahullah ibẹ̀ kọ́ ni jágbàlù ti lára ṣe Tajul Adabi ibẹ̀ kọ́ ni jágbàlù ti lára ṣe afábùhárì ọmọ Musa ibẹ̀ kọ́ ni jágbàlù ti lára ṣe Abdulrazak àdúràgbà ta ló bẹ̀rẹ̀ eléyìí ìjà Markazi àti àdàbí tó ń lára ṣe ara wọn tó ń lára ṣe gbèsè ayé ara wọn tí ẹ àdúnáka tó sọ̀rọ̀ sí Sheikh Kamaluddin al-Adabi ṣé Saheed Shittu náà lọ́wọ́ pinnu eléyìí àbí ẹ̀kẹ́ tán ayé lásán lóòótọ́ tí Saheed Shittu bá ti fẹ́ mọ àwọn bàbá yín ẹlẹ́tọ̀ àti gbé lọ lẹ́jọ́ àmọ́ nínú tí Saheed Shittu sọ àwọn òdodo kan bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá ṣe sọ nígbà tí Tani Olohun láti sọ fún yín báyìí nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ òun ló dààmú ara rẹ̀ tó wá lẹ́ẹ̀dí máa yín àìjẹ́bẹ̀ tó ẹ̀kẹ́ ìjọ múlẹ̀ fúnra yín kò yẹ kó kéré torí nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ àwọn ọ̀rọ̀ gáàsí pé ìjọba gan gbọdọ̀ fi ẹnu sí ìpẹ́tọ̀ ohun tẹ́ni yìí sọ nípa mi yẹn báyìí tó dẹ̀ ní ẹ̀rí tó wọ́n tọ́wọ́n náà gbọdọ̀ gbadé ẹjọ́ lórí ẹ̀ lẹ́ni tó sọ pé ẹ̀yàn là á jẹ ká tó dé èèyàn irú ọ̀rọ̀ yìí ìjọba gbọdọ̀ gbọ́dọ̀ òkun ẹ̀ tì máa ilé tí ìjọba ò bá tiẹ̀ lè sọ pé òkè ẹbẹ̀ lórí dànù àti ìṣẹ́ tì máa lé fún bí gbogbo ìṣẹ̀mí ayé rẹ̀. ṣé Saheed Shittu ló bẹ̀rẹ̀ ìjà Markazi àti àdàbí òun ló bẹ̀rẹ̀ ìjà Markazi àti àdàbí tó ń parọ́ tó ń sọ pé kò sẹ́nìkan kò sọ́mọ kan tó lè bọ́ àwọn àgbàlagbà àwọn tí Jakmalu bú àǹkọ́ àtàwọn yẹn sàlúnákà tí wọ́n bú ń kọ́ Jakmalu àti yẹn sàlúnákà Kamilu al-Adabi ọ̀rẹ́ Saheed Shittu tí ń bẹ l'Amẹ́ríkà báyìí ṣe kò bú Sheikh Adam kò bú bàbá Adama lórí ìjà Markazi àti àdàbí náà ni o wàláhì alábòsí burúkú làwọn bíbò yìí àbá yìí lẹ̀ pé a lè ṣe nǹkan bá ti tẹ̀kọ̀ ní sẹ́yìn bẹ́ẹ̀ ni àwọn àfọwọ́sọ pé ẹ bá ṣe nǹkan fáwọn ìfọ́sí fún sọ bẹ́ẹ̀ àwọn èèyàn ní bí ọlá yẹn fún wọn tó ti yé bá àwọn èèyàn ní bí ọlá yẹn fáwọn àbá nígbà tẹ́lẹ̀ ti fi wọ́n yé ẹ̀ka wọ́n ṣe wọ́n nínú. Markazi àti àdàbí tí wọ́n ń fira wọn yílẹ̀ ńkọ́ Markazi àti àdàbí tí wọ́n ń fira wọn yílẹ̀ ńkọ́ Markazi àti àdàbí tí wọ́n ń fira wọn yílẹ̀ ńkọ́ tí wọ́n ń bú bàbá ara wọn wo ibi tá parí ọ̀rọ̀ tí wọ́n sínú mo ti sọ pé ọ̀rọ̀ rẹ̀ kì í sọ̀rọ̀ tí wọ́n máa kìí sọ̀rọ̀ tí wọ́n máa pẹ́ lórí ẹ̀rọ títí kí ó làbá máa ń kéjù àwọn òfin bẹ́ẹ̀ ráyè àwọn kákàmọ́ tẹjọ́ tí ò ní ìtumọ̀ ó yí báwọn so ìwọ̀n bá yí tá ti sọ ilá ní 1 hour ó ti mo lérò pé yóò ṣàǹfààní fún ọba yóò ṣe kíni yóò ṣàǹfààní fún ọba so fún délé kálọ̀ bẹ́ẹ̀dà kó tọ́ sọ́nà àti wà táwọn yòókù rẹ̀ ìgbà tá bẹ̀rẹ̀ kiri nínú ẹni tó kọ́kọ́ wà fọ́sọ̀ ní ìlú ìsọkó lọ́ní wípé a máa gbé lọ sí kóòtù ní Saka yìí wà lórí ìsì wa wípé ó gbọdọ̀ fún balẹ̀ ẹjọ́ gbogbo tó pe àwọn bàbá yìí ó gbọdọ̀ ní evidence fún tí ó fi kú bàrà rẹ̀ wípé tó ń fi nípa wọn òdodo ní afáméjì lọ lọ́wọ́ ẹ káàbọ̀ ádámàyílá ẹ káàbọ̀ ó gbọdọ̀ ní evidence lérí ẹ̀ tí o bá yóò fún wọn lóòótọ́ pé báwọn báyìí ti rí ni àmọ́ tí o bá wá ní evidence lérí kí tó jẹ́ pé defamation ní ó lọ commit ló jí ìyá àjọba Saka yìí náà ló wà lórí first on the list wa àìdá heritage ọlọ́pàá sàánú ní dáadáa sí báyọ̀ ara àwọn tí wọ́n fún wa lówó lánàá ọlọ́run fi ilẹ̀ gbà pọ̀
ṣẹ́gẹ̀tì nígbà tó di wípé àwa ń gbọ́ pé abẹ́mọ̀ gbé àwọn èèyàn lórí ẹjọ́ láti fi eradicate ìwà bàjẹ́ láti regulate ìwà bàjẹ́ lórí Facebook àti láwùjọ mùsùlùmí ẹni tó wà first of the list ọ̀nà ìdíje sátáì bọ̀ sábàbí ló padà gbé kalọ̀ lọ́hùn àwọn òrẹ́ ìgbà abẹ́bẹ́ ẹlẹ́sìn kẹkẹjà lẹ́sìn ní mùsùlùmí ara wa náà lábẹ́ máa kọ́lẹ́kọ̀ọ́ wípé èyí tẹ́tọ́ máa ṣe yìí ẹwà wọ́n bàjẹ́ kó balẹ̀ tábà wà bá ká ọ káfí agbára àjọba káfí gbé ọ sábàbí ló mú ti kalọ̀ lọ́hùn wáyé nítorí wípé ní kalọ̀ lọ́hùn fúnra rẹ̀ tó ti ń kọjá ààlà tí wọ́n tún wá ń fún ìlú lọ ní date jẹ́ ìgbà mẹ́sẹ̀ lábú tí èsì ìsèpọ̀tọ̀ wa. tọ́ gẹ́gẹ́ bí mo ṣe ń bọ́rọ̀ mi lọ kó tó di ìsìn tẹ́bá rántí ẹ rí i pé nígbà tí wọ́n fi gbé Tani Olohun èmi dóńdó yìí pé mi support àwọn ògo Ìlọrin títí tọ̀ láti kìámẹ́ ní support yín pẹ̀lú àṣà lọ́ba dẹ́dà so kò sí nǹkan kan tẹ́ lágbára àti ṣe àfihàn lọ́ba dẹ́dà bá ti kọ́ dárọ̀ so òun lẹ́ ń gbọ́yùn kò sí nǹkan kan tí ẹ ní agbára láti ṣe illa ma sha Allah àfihàn tí lọ́ba dẹ́dà bá ṣe kí ni tó bá ti wà lákọọ́lẹ̀ rẹ̀ nìkan ló lè ṣẹlẹ̀ àmọ́ ìgbà yìí lágbára àti ṣe nǹkan kan wallahi ẹ̀ lágbára àti ṣe nǹkan kan àfihàn lọ́ba dẹ́dà bá ti kọ́ kalẹ̀ so títí wá dọ̀la sí rẹ̀ ẹ̀yin ògo Ìlọrin I am not in support of you guys gẹ́gẹ́ bí n ṣe support yín lánàá nípa ti Tani Olohun bẹ́ẹ̀ náà ni ìṣeré support yín lórí nǹkan kan wallahi kí ògo Ìlọrin jáde kí wọ́n sì fi hàn gbogbo ayé pé ṣèitán rèé o àwọn làwọn mú ṣèitán o wallahi ilé support wọn so ilé support wọn ẹ̀ bàdí nítorí àwọn gẹ́gẹ́ fúnra lára wọn àmọ́ ẹni tí ń jẹ́ òdodo wọn àmọ́ ẹni tí ń jẹ́ ojú ọ̀nà láwọn gẹ́gẹ́ náà fúnra lára wọn tí ògo Ìlọrin tẹ́ ń ṣe tó já sí wípé ẹni tí ń tẹ ìpẹ́ ń bẹ́ nù yín lẹ́wọ́ sọ fún ẹgbẹ́ ìfẹ́ jà fẹ́sìn ẹ̀sìn wọn lẹ́fẹ́ jà fún ẹ̀sìn àwọn mélòó lẹ́fẹ́ jà fún yín ògo Ìlọrin mo tẹ́ ń béèrè náà so kí n tẹ kọ́kọ́ fi wọ́sà kámà yìí lẹ́nà so ògo Ìlọrin ẹ̀sìn wo lẹ́fẹ́ jà fún ṣé Islam táwọn ṣe wallahi Islam táwọn ṣe kọ́ lẹ́fẹ́ jà fún Iran lẹ́ ń jà fún ẹ̀yin sọ ògo Ìlọrin ń bẹ́ nù yín tí ń wo ìpẹ́ Múnibàdígà kọ́ ni president yín tó ti fi ìpẹ́ wúwo lẹ́nu Múnibàdígà ǹjẹ́ ó ti fi ìmọ̀tẹ́ ìpẹ́ kó jáde kó sẹ́kùn ti fi ìmọ̀tẹ́ ìpẹ́ lẹ̀ lórí gbà tó wá dákẹ́ àfẹ́ sọ̀rọ̀ yégbé wá ti bẹ̀rù fa wallahi alazim kìí ṣe ti bẹ̀rù ẹ̀sìn ọlọ́ba ẹ̀dà lélẹ́ yìí àwọn àmọ̀ ẹ̀fẹ́ ja ẹ̀sìn ọlọ́ba ẹ̀dà lógun ni ẹ̀fẹ́ bẹ́sìn ọlọ́ba ẹ̀dà jà ni tó ti torí rẹ̀ ni mi ò ṣe support yín ìǹgọ̀ tí mi ò ṣe support yín mo mọ tí mo ṣe ni mo ṣe sọ pé ìǹ support yín ògo Ìlọrin tẹ́ ń ṣe tẹ́ sọ pé ń ṣe ògo Ìlọrin nínú ìlú Ìlọrin ilẹ̀ àfáṣàkámà kò mí kí n pẹ́ ọ́làfà ó yọ bọ̀t ọ̀dà pé ìmọ̀rúkọ rẹ̀ direct ni ìbá làmọ̀ kò mí kí n pẹ́ ọ́làfà torí owó ti àfà lọ́dọ̀ tèmi so owó ti àfà lọ́dọ̀ tèmi so but ọ̀dà pé ìmọ̀rúkọ rẹ̀ wà pé ọ ní àfáṣàkámà òun ìwọ àfáṣàkámà òun sọ pé àwọn ẹni tí wọ́n wà ní list yìí tẹ́ fẹ́ gbé ipe ń sáká yìí ni ipe àwọn tí wọ́n wá wà ń bẹ̀ tó yẹ kẹ́ gbé wọn tó bí 5 mùsùlùmí ni wọ́n tẹ́ fẹ́ bá jà ipe ẹ̀fẹ́ ṣe bẹ́ẹ̀ nítorí kẹ́lẹ́ bá fi ti ìbàjẹ́ bọ̀lẹ̀ tó kẹ́lẹ́ bá fi ti ìbá ìsìlámù tó ń ba ìsìlámù jẹ́ kẹ́lẹ́ bá fi ti bọ̀lẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀dà ẹ̀fẹ́ gbé àwọn ẹni tó ń ba ìsìlámù jẹ́ àbí tó tẹ́ bá fi lè gbé jákèmá Ọlọ́run bó fi àjẹyìn fala'natullahi alaykum mi bẹ́ẹ̀ ṣe pé fún yàn bọ̀t ẹ̀yin ògo Ìlọrin yìí ẹ̀fẹ́ ya ọ̀tá lọ́wọ́ dẹ́dà so ìwọ náà ló ń gbẹnu wọn sọ pé ẹ fẹ́ mú àwọn ẹni tí wọ́n ń ba ìsìn Allah dẹ́dà jáàbí kí ìsìlámù lè bá nísìnyí ìzẹ̀n gbogbo Ìlọrin lẹ pera yín Ìlọrin lẹ rìpẹ́sẹ̀ntì jákèmálù ń bẹ nínú Ìlọrin tẹ́ ẹ bá fi lè gbé jákèmálù ala annahu yufsidu al-islam tẹ́ ẹ bá fi lè gbé jákèmálù lórí pé ń ba ìsìlámù jẹ́ fala'natullahi alaykum ibi Ọlọ́run ọba kó máa bá yín so torí ẹ fẹ́ máa bẹ̀sìn Allah dẹ́dà jẹ́ dédé ẹ̀sìn Allah subhanahu wa ta'ala òun lẹ fẹ́ máa bàjẹ́ eléyìí wà nù tẹ́mi ò fi sọpọ́tì so àwọn akẹ́kọ̀ọ́ ń pera wọn lórí súnà tí wọ́n lọ nílẹ̀ dìímọ̀ yìí mo kàn wò wọ́n gbà náà pé àwọn eléyìí ẹ̀kàn ba ẹ̀sìn jẹ́ lára gbogbo àwọn jagunjagun tẹ̀ ń ṣe yìí nìwà àwọn aládàradà tẹ́ ń ṣe ìtẹ́ lérò ìpé bọ́yá ẹfẹ́ sọ́pọ̀tì wọn wallahi ń bàjẹ́ so wallahi ń bẹ́sàn lọ́bàá ẹ̀dàjẹ́ ilé ìtẹ́ sọ́pọ̀tì wọn torí àwọn ilé ìṣẹ́ ní tẹ́lẹ̀ sọ́pọ̀tì tọ́ ìrẹ́ sàkámà àtàwọn ìyókù rẹ̀ so àtàwọn ìyókù rẹ̀ ògo Ìlọrin ẹ sọ pé ẹfẹ́ mú àwọn ẹni tó ń bẹ ẹ̀sìn jáàbí jákèmálù sọ pé ànábì sanakali tẹ́ẹ̀ bá mú jákèmálù lọ́bàá ẹ̀dà ó fi àjẹ́ ní láyé àti lákìyàmà so tẹ́ẹ̀ bá mú jákèmálù ó tó ìgbà tí lọ́bàá ẹ̀dà tí ó pa yín rẹ́ àsìkò tó tẹ́ lọ́bàá ẹ̀dà tí ó fi òpin sí ìṣẹ̀mí tẹ́ẹ̀ bá fi lè mú jákèmálù torí ìrọ́lẹ̀ pa jákèmálù sọ pé ànábì sallallahu alaihi wasallam sọ pé ológun ni mo béèrè lọ́wọ́ gbogbo yín ipe ká ní àwọn olóòsà ká máa gbá àwọn olóòsà làwọn eléyìí ká ní àwọn oníṣẹ̀ṣe àbí kan nínú wọn ló bá sọ pé ológun náà kọ́dà nẹ́bí yín ni ṣèbá nẹ́bí yín náà ń sógun mo béèrè lọ gbogbo yín pé kílẹ̀ sí fún tọ̀hún kílẹ̀ jáde tẹ́ máa sọ ẹ sọ pé fẹ́ dìfẹ́ndà nẹ́bí gbà nẹ́bí èso ológun àbí tọ̀ nínú ògo Ìlọrin tẹ́ ń represent ògo Ìlọrin tẹ́ ń represent so tó jẹ́lu yín tó jẹ́lu tiwa náà so jákèmálù nínú Ìlọrin ọmọ Ìlọrin ni jákèmálù sọ pé ológun là nẹ́bí ó sọ pé ológun ni ànábì kí lẹ fẹ́ ṣe fún jákèmálù tẹ́ bá fi lè mú jákèmálù ọlọ́bàá ẹ̀dà yóò fi àjẹ́ ilá ilé àti lálkìyàmà yóò ṣe kí ni yóò fi àjẹ́lá ilé àti lálkìyàmà jákèmálù ó sọ pé òun gbára lájẹ́ wípé kódà àwọn ìyá tó ń kó jọ àwọn lòun sọ̀rọ̀ nípa àwọn lòun rí fàásì gẹ́gẹ́ bí pé òun ní àjẹ́ nínú ìlú yín náà ni àwọn ìyá inú ìlú yín àwọn ìyá inú ìlú Ìlọrin sọ tí ń kójọ ló sọ pé tọ àwọn àjẹ́ tó ń rí fàásì àwọn ìyá tó ń kójọ lòun rí fàásì gẹ́gẹ́ bí àjẹ́ tọ ṣé ẹ̀yin ògo Ìlọrin ẹ láwọn ìyá kan tó ń jẹ́ àjẹ́ nínú ìlú Ìlọrin ni ẹ̀yin alábòsí àwọn adáwà máa sọ fún pé ẹ fẹ́ jà fẹ́sàn lọ́bàá ẹ̀dà ẹ̀sìn náà dà tí ń bẹ lára yín fẹ́ jà fún àyìnà dínú Allahi fikum hatta tuqatilu li dinillah ẹ̀sìn náà dà lára yín tẹ́fì wá jà fún ẹ̀sìn Allah subhanahu wa ta'ala ẹ̀yin ògo Ìlọrin ibo ni ẹ̀sìn náà wà lára yín tẹ́fẹ́ fi jà fẹ́sàn lọ́bàá ẹ̀dà so ẹ̀sìn náà dà so tí ń bẹ lára yín tó wájá sí pé ẹ̀sìn lọ́bàá ẹ̀dà lẹ́fẹ́ jà fún so tọ́ ìrẹ́ sàkámà agbẹnusọ wọn
tẹ́ ẹ bá ṣe tán pé ẹ fẹ́ mú àwọn ẹni tí wọ́n ń ba ẹ̀sìn Allah Ọba Adẹ́dàá jẹ́ àwa látọ́ka yín sí ní tí wọ́n ń pè ní pé wọ́n ń ba ẹ̀sìn Allah Ọba Adẹ́dàá jẹ́ àfọ́ oníkíjìpá nínú àwọn tí wọ́n gba wájú ní òru lọ́rin ni àwọn ọ̀rọ̀ táfọ́ oníkíjìpá sọ ipe kéèyàn tó lè jẹ́ èèyàn àbí kéèyàn tó lè rí owó ní tí ń jẹ́ owó gangan èèyàn kọ̀kọ́ kẹ́yìn sọ́nà wọn bá náà tó bá wá kọ́yìn sọ́nà wọn bá tán tó bá rí owó náà yóò wá padà wá báyìí pé mo dé o ọjọ́ òde fẹ́ gbé àfọ́ oníkíjìpá lórí rẹ̀ so ẹja lẹja ń jẹ nínú odò tó tẹja fi ń sanra ìyàn lè yẹn jẹ téèyàn fi ń jẹyàn so ọjọ́ òde fẹ́ gbé àfọ́ oníkíjìpá lórí rẹ̀ so ẹjọ́ òde fẹ́ gbé àfọ́ oníkíjìpá lórí àwọn ọ̀rọ̀ náà tó Salatul Fati tí àfọ́ oníkíjìpá sọ pé ó ju ṣé bóyá ó ju òun lọ ní àbí nǹkan kan bẹ́ẹ̀ ní Salatul Fati so ọjọ́ òde fẹ́ gbé àfọ́ oníkíjìpá lórí ẹ̀ ọjọ́ òde fẹ́ gbé àfọ́ oníkíjìpá lórí ẹ̀ tó ojú màánú mẹ́rìndínlógún ọjọ́ òde fẹ́ gbé àfọ́ oníkíjìpá lórí ẹ̀ tó ẹsẹ̀ pé ẹ fẹ́ gbé àwọn èèyàn bíbẹ̀ kọ́ ẹ gbé àwọn èèyàn dáadáa so àyàfi tẹ́ bá fẹ́ fi hàn yín pé ọ̀tá Ọlọ́run ọba ní so òun ló kù kò sí nǹkan tẹ́tẹ́ lé ṣe wọ́n lẹ́yìn ní nǹkan tẹ́tẹ́ lé ṣe bá ẹ̀ lágbára náà ètò wa tó bẹ̀ kó jáde kó sọ pé ẹ lágbára kí wọ́n sọ pé kì í ṣe nǹkan báyìí tó wà mọ̀ kó lágbára tẹ̀lé dáa sí pé kò tó kò gba Allah Ọba Adẹ́dàá ní ìṣẹ́jú kan kó pa yín rẹ̀fà nítorí mi fi máa ń balẹ̀ nù wípé ètò wa sí pé german kankan níwájú Allah Ọba Adẹ́dàá tọ́ ilẹ̀ àfàṣà kama ẹ fẹ́ gbà wọn ní tó ń bẹ̀ sàn Allah Ọba Adẹ́dàá jẹ́ àbíbẹ̀ kọ́ Jakmalu ọmọ Ìlọrin ní àbíbẹ̀ kọ́ Jakmalu sọ pé àwọn sàábé Ànábì méje kan bẹ tó dájú pé wọ́n wọ̀ náà àmọ́ àwọn táwọn ń já àfà Ọlọ́run ọbọ̀ òfin ó kọ wọn sínú àwọn ẹni tí wọ́n wọ̀ náà tẹ́ẹ̀ bá fi lè mú Jakmalu fala'natullahi alaykum tẹ́ẹ̀ bá fi lè mú Jakmalu nítorí ẹ fẹ́ máa fẹ̀sán Allah Ọba Adẹ́dàá ṣe dédé so a ti sọ fún pé kálẹ̀ bá fẹ́ máa fi ẹrù àwọn baba ńlá yín ṣeré kò sí tó kàn wá wallahi ìbẹ́ nìkan nú yín jáde lọ́la kó sọ pé Ìlọrin lòun fẹ́ jà fún wallahi aka máa wo ní pé ohun tó bá wẹ̀ jákujàku kó ṣe àmọ́ kẹ́nìkan nú yín jáde kó máa sọ fún àwa yìí pé ẹ fẹ́ jà fún ìsìláàmù wallahi irọ́ baba ńlá arọ́ lẹ̀ pa baba ńlá arọ́ òun ni gbogbo yín pa tọ́ Jakmalu nínú ìlú Ìlọrin Jakmalu nínú ìlú Ìlọrin náà ni ó nínú ìlú Ìlọrin náà ni ó Jakmalu sọ pé Ànábì ní àwọn nǹkan míì tí ń gbára lé yàtọ̀ sí Allah Ọba Adẹ́dàá Jakmalu sọ pé Ànábì ní nǹkan míì tí ń gbára lé yàtọ̀ sí Allah Ọba Adẹ́dàá ọjọ́ òun lè fẹ́ mú Jakmalu ọjọ́ òun lè fẹ́ mú lórí Jakmalu nìkan nǹka àwọn ẹ̀sùn bíi mẹ́wàá sí lẹ́sẹ̀ tẹ́ fi gbọ́dọ̀ mú tó bá já sí pé ìsìlámù lẹ́ bá ń ṣiṣẹ́ fún wallahi tẹ́ bá sì mú Allah Ọba Adẹ́dàá yóò fi àjẹ́ yín àwọn ẹlẹ́mọ̀ sọ fún yín pé ẹ fẹ́ jà fún ìsìlámù lẹ́ fẹ́ jà fún ìsìlámù tẹ́mà ìsìlámù tí ò dá yín mà òun lẹ sọ pé ẹ fẹ́ jà fún lórí Jakmalu nìkan nǹka ẹ̀sùn mẹ́wàá tí ó pé nǹka sí Jakmalu lẹ́sẹ̀ tẹ́ fi gbọ́dọ̀ mú Jakmalu ká ní ìsìlámù lẹ́ bá fẹ́ jà fún ẹ̀yin ògbó lọ́rin so ìlà àfàṣà kama ká ní ìsìlámù lẹ́ bá fẹ́ jà fún gẹ́gẹ́ bó ṣe sọ ipe kí àwọn èèyàn lè bá fi ìwà ìbàjẹ́ lẹ̀ ẹgbọ́n tó bí o. sẹ́kẹ̀tì nígbà tó di wípé ara ń gbọ́ pé abẹ́mọ̀ gbé àwọn èèyàn lórí ẹjọ́ láti di eradicate ìwà ìbàjẹ́ láti regulate ìwà ìbàjẹ́ lórí Facebook àti láwùjọ mùsùlùmí ẹni tó wà fọ́ọ̀tọ̀ níbi ìṣọ́nà ìdílé sátáì bọ̀ sábàbí ló padà gbé kalọ lọ́hùn àwọn òrẹ́ ìgbà abẹ́bẹ́ lẹ́sìn kẹkẹjà lẹ́sìn ní mùsùlùmí ara wa náà lábẹ́ máa kọ́ lẹ́kọ̀ọ́ wípé àdéhùn tó máa ṣe yìí ẹwà wọ́n bàjẹ́ kó balẹ̀ lágbára ọba ká ọká fi agbára àti ọba ká fi bí o. bẹ́ẹ̀ni ẹ̀dánú bẹ́ẹ̀ni ẹ̀dákẹ́ mùsùlùmí ẹgbẹ́ yín lẹ́fẹ̀ẹ́ máa gbá àwọn oní mùsùlùmí ẹgbẹ́ yín àwọn èṣe mùsùlùmí ẹgbẹ́ yín àwọn mẹ́rin táwọn ṣe àwọn èyí bá àwọn ẹni tó bá já sí wípé ìpè ni wọ́n ń tẹ̀ àìbá wọn rẹ láyé bí àti láìkè àmọ́ pẹ̀lú àṣà Allah Ọba Adẹ́dàá ẹ̀sìn Allah Ọba Adẹ́dàá là ń ṣe yìí a sì ní fi bẹ́ẹ̀ni kankan ṣeré a ní fi bẹ́ẹ̀ni kankan ṣẹfẹ̀ àwọn èṣe ẹgbẹ́ ẹni tó àwọn èṣe mùsùlùmí ẹgbẹ́ ẹni tí ń wo ìpè so níbi ẹ̀sìn táwọn ṣe àwọn èṣe mùjámádà kámọ̀ sympathize kò sí mbẹ̀ tọ̀ nínú yín mo ní gbàdígà ń bẹ́ nínú yín tó ti fi ìpè títẹ̀ wò tó ti fi ìmáwó ìpè tó ti fi kalẹ̀ ní òun ni president yín àbí ẹ sì fẹ́ sọ pé ní president Islam ẹ fẹ́ jà fún Islam kí àwọn èèyàn lè fi ìwà bàjẹ́ lẹ̀ lórí Islam tọ̀ ìmáwó ìpè ìwákiri tó máa tó ń sọ tó kàn jáde tó wá ń sọ kẹtẹkẹtẹ jákujàku fáwọn ẹni tí wọ́n dá kan torí pé àkànwá dákẹ́ wallahi tí bá ṣe fáwọn ẹni tí àwọn akẹ́kọ̀ọ́ sọ pé kí n má dá sọ̀rọ̀ yín gbogbo àwọn jákujàku tó ń sọ látọjọ́ yóò yẹ kó ti gba èsì lórí ilẹ̀ tààrà gbogbo kan wípé aláìmọ̀kan kí ni mo fẹ́ máa bá aláìmọ̀kan sọ ẹni tí ò dá nǹkan máa fa so tọ́ ìrọ̀ afásàkámà ó sọ pé káwọn èèyàn lè bá fi ìwà ìbàjẹ́ lẹ̀ nínú yín àwọn ẹni tí wọ́n ń tẹ ìpẹ́ nínú yín Múrí Bàdígà tó jẹ́ president yín ṣó ti fi ìpẹ́ títẹ̀ lẹ̀ ọjọ́ wo lẹ́gbẹ̀ẹ́ Múrí Bàdígà òun gangan fúnra rẹ̀ ọjọ́ wo lẹ fẹ́ mú Múrí Bàdígà òun gangan fúnra rẹ̀ ọjọ́ wo lẹ fẹ́ mú ókè ẹrù pé tẹ́fẹ́ láwọn ọlọ́pàá nínú Ìlọrin tẹ́fẹ́ jọ lẹ̀pọ̀ tẹ́fẹ́ máa ṣe gbogbo tẹ́fẹ́ ṣe ẹrù pé ìlú mi ò lọ́lọ́pàá títẹ̀ àbí ìlú mi kò ní ọlọ́pàá títẹ̀ ẹ máa tanra yín ẹ kàn tanra yín lásán lórí asán ọjọ́ wo lẹ fẹ́ mú Múrí Bàdígà tó ti fi ìpẹ́ títẹ̀ ó ti fi kalẹ̀ ní ìwà kí ni ìpẹ́ títẹ̀ ìwà ìsìlámù ní àbí ẹ máa tanra yín ìwà ìsìlámù ní kéèyàn máa tẹ ìpẹ́ ìwà ìsìlámù ní kéèyàn máa tẹ ìpẹ́ tọ́ Jakmalu tá à ń sọ yìí náà ọjọ́ wo lẹ fẹ́ gbé Jakmalu ọjọ́ wo lẹ fẹ́ gbé Jakmalu àní mo sọ fún ọsẹ ìdágbẹnusọ àwọn ogó lọní àtàwọn ìyókù rẹ lórí Jakmalu nìkan ń dàkọ ẹ̀sùn mẹ́wàá tí Jakmalu ṣe tó fi lẹ́tọ̀ọ́ sí pé ká ní ìlú Islam ló bá wà ó yẹ kó ti lọ ẹ̀sùn mẹ́wàá ń sọ sí Jakmalu lọ́rùn ẹ̀sùn mẹ́wàá ń kà sí Jakmalu lọ́rùn dásí pé ká ní ìlú Islam ló bá wà wallahi wọ́n ti yọ dànù wallahi wọ́n ti gbàgbé pé Jakmalu ṣẹ̀ ni so ẹ̀yin wá jáde ẹ sọ pé ẹ fẹ́ represent Islam lẹ fẹ́ represent ẹ sọ pé ẹ fẹ́ represent Ìlọrin tẹ́ fi bẹ̀rẹ̀ nu so ohun tẹ́ sọ fara yìí pé ẹ fi gbé tani Ọlọ́run ẹ fẹ́ defend àwọn bàbá yín Islam ti wà kọ́ ẹ fẹ́ defend
so islam tiwa kéwú ni wọ́n fi máa ń defend islam tiwa ìmọ̀ ìyẹn máa ń kọ́ ìmọ̀ ni láti fi defend islam tiwa so àì lọ ní ẹjọ́ láti fi defend islam tiwa ìmọ̀ ó gbọ́dọ̀ sọ ni al-ilmu silahul muslimin ìmọ̀ òun ní nǹkan ìjà àwọn mùsùlùmí ìmọ̀ ni mùsùlùmí máa fi ń jà so ìmọ̀ ni so kì í ṣe gbogbo àwọn ajákujàku tẹ́ ń gbowó tẹ́ ń dáwó láti fi ṣẹjọ́ káàkiri yẹn eléyìí kan ni wọ́n fi ń jà fún islam so meanwhile ẹ̀yin yìí gánà fún alára yín ìwọ àfàṣà kámà táwọn yòókù rẹ̀ so ká ní inú ìlú islam bó ṣe yẹra bá wà ní wallahi ó lẹ́tọ̀ọ́ sí pé kí ìlú islam kó yín gánà sátì mọ́lé lẹ́yìn yìí gan ó lẹ́tọ̀ọ́ ipe kí ìlú islam kó yín sátì mọ́lé so ó ṣe kí ni ó ní ẹ̀tọ́ kí ìlú islam kó ìwọ àti àwọn yòókù rẹ̀ sátì mọ́lé nítorí islam kọ́ lẹ́yìn represent wallahi alazim mo kú ti sọ́nà láti bẹ̀rẹ̀ kéṣe sí mo yẹ̀ ṣe sọ́nà gbàtẹ́ fi mú tani ọlọ́run mo sọ́nà wípé àwọn eléyìí ẹ̀sìn kọ́ ni wọ́n fẹ́ ṣe fa àwọn eléyìí ní mission tí wọ́n fẹ́ ṣe àwọn eléyìí wọ́n ní mission wọ́n ní ambition tí wọ́n so òun náà nílẹ̀ tí ń ṣe kí ni òun ní ti ń jẹyọ díẹ̀díẹ̀ yìí òun ní ìwọ gẹ́gẹ́ náà fún ara rẹ ló ti ń fi ẹnu ara rẹ sọ báyìí díẹ̀díẹ̀ yìí so ipe àwọn mùsùlùmí lẹ fẹ́ máa mú èmi ò sọ pé ẹni tó bá dìfẹ́ mu ẹnìkan kọ́ má gbé fa wallahi mo máa ń sọ dáadáa tẹ́nìkan bá dìfẹ́ mu rẹ defamation of character àmọ́ ọ̀rọ̀ ẹ̀sìn tó bá wà ń bẹ̀ kí baba ńlá ẹnìkan nù yín kó má gbé ní gbé bá defamation of character ni baba ńlá ẹni tó bá fi lè sọ tó tako islam nù yín àbí àwọn ẹni tẹ́ lérò pé bóyá ẹ fẹ́ máa fi wọ́n ṣe pé islam lẹ fẹ́ máa defend wallahi ẹni bá fi lè sọ tó bá islam jẹ́ nù àbí tó yapa ẹ̀sìn Allah dẹ́dà wallahi á dàkọ rẹ̀ á gbé fídíò rẹ̀ á ṣe rọ́pù fún wallahi kò sì sí nǹkan kan tí baba ńlá ẹnìkan nù yín lè dánwò uqsimu billah kò sí nǹkan kan tí ẹnìkan yín lè dánwò tó bá fẹ́ dá sí ọ̀rọ̀ ìmọ̀ lọ kéwù nífa so èyí múrin bàdígà ni wọ́n ń dá sọ́rọ̀ múrin bàdígà tí kò lè dájọ́ kò kakéwù fún mi tí múrin bàdígà máa sọ fẹ́ mi pé sórí tèmi yìí ni kí múrin bàdígà máa sọ fẹ́ mi pé sórí tèmi yìí ni ní ìwọ tó lè dá kakéwù kankan níwájú mi ó wá ń fi ara títa ó wá fi ń dá sọ́rọ̀ so ẹnikẹ́ni nínú àwọn àfáàyín òun lẹ̀ ń gbọ́yún mi ò ṣẹ̀ṣẹ̀ máa sọ yín sì tuntun sọ báyìí ẹnikẹ́ni nínú àwọn àfáàyín tó bá fi lè sọ ohun tó ba ẹ̀sìn Allah dẹ́dà jẹ́ ẹ̀sìn yìí ni o èyí sọ ohun tó bà lọ́ni jẹ́ o tó bá wù yẹn bà lọ́ni jẹ́ tí nínú ìlọ́ni ẹ̀ṣẹ́ sì tiwa ìlú ni tó bọ́lẹ̀ jásí pé gbogbo anáàdá nílùú náà ìlú wa náà ní ìlú lọ́ni tó bá wù yín kẹ́ wá bàjẹ́ alimọ́rin kankan sọ ń parẹ̀ àmọ́ wallahi iṣẹ́ wálé sàn Allah dẹ́dà yìí wọn àti ìbẹ́ni kankan dánú yín kò tí ì sọ́ńtọ̀ tí wọ́n bí dánú yín tí ó sọ pé tẹ́nìkan bá sọ̀rọ̀ kan tó yapa ìsìlámù báyìí ní kẹ́ ṣe sọ báyìí ní kẹ́ ṣe sọ wallahi tó bá bùkátà sí kó gbà ní gbígbóná yóò gbà ní gbígbóná tààrà so àmọ́ tí ó kàn ṣẹlẹ̀ nígbà nídìí fíìmù ẹ̀ ìpè orúkọ ẹni tó bẹ ẹ̀sán Allah dẹ́dà jẹ́ káwọn èèyàn lè mọ̀ pé ó ba ẹ̀sán Allah dẹ́dà jẹ́ it is never called defamation of character aláìmọ̀kan ẹ lọ dáǹkan mọ̀ so torí mo rí náà rẹ̀ ń bí òun sọ pé bí wọ́n ṣe máa sọ̀rọ̀ tí wọ́n ní máa dákọ̀ èèyàn ẹnìkan sọ pé sàbí ànábì kan dẹ̀dẹ̀ wẹ̀ àwa ní dákọ̀ rẹ̀ wọ́n bá wọn tí ìbí ẹnìkan dánú yín kó sọ bẹ́ẹ̀ fún wa ẹnìkan sọ pé sàbí ànábì kan alátẹnujẹ àwa ní dákọ̀ rẹ̀ wọn àti ìbí òǹtọ̀ òun dà òǹtọ̀ òun ò tí ì ṣẹ̀mí tí ó sọ pé tí ó bu àwọn sàbí ànábì tó wájá sí pé níbi ìfèsì fún àwa ní dákọ̀ rẹ̀ tá lóhun so ẹnìkan sọ pé òun gbára lájẹ lórúkọ ìsìlámù àwa ní dákọ̀ rẹ̀ wallahi tó bẹ̀ àwa dáadáa ń ṣe fa gbogbo yín lápapọ̀ ẹnìkan sọ pé òun tẹ ìpẹ́ yóò sì máa sọ fún wa pé mùsùlùmí lòun yóò sì fẹ́ máa pe àwọn èèyàn sí díẹ̀ àwa ní dákọ̀ rẹ̀ kó sì máa sọ sórí afẹ́fẹ́ ẹnìkan máa sọ fún wa pé jálàbí ń bẹ́nu islam jálàbí ń bẹ́nu ẹrù mùsùlùmí kódà nábì gan ṣe jálàbí àwa ní dákọ̀ rẹ̀ ẹnìkan máa sọ fún wa pé ọlọ́run baba dẹ́dà ó ṣe wàhálà kó tó dá ẹ̀mí wa yìí subhanallah àwa ní dákọ̀ rẹ̀ wallahi ma min ahadin minkum ulit kò sẹ́ni kankan tí wọ́n bí dánú yín kó sọ pé wọ́n má dà fún àwọn èèyàn báyìí inda raddi alayhim níbi tó bá ti fẹ́ ṣe rọ́dù fún wọn kò sẹ́ni kan nù yín tí wọ́n bí dá wọn àbí ẹnì kankan dá nù yín kó sọ pé kí wọ́n má dà kọ ẹni tó bá fi lè bá ẹ̀sìn Allah dẹ́dà jẹ́ báyìí inda raddi alayhi níbi tó ti fẹ́ ṣe rọ́dù fún ohun tó mú tí ó fi tijú Allah dẹ́dà fa kayfa yustahya minhu bóòdù wọn ṣe tijú òun tí wọn ní dákọ̀ rẹ̀ so ó wá jókòó síbẹ̀ yìí ó sọ kátàkátà ibẹ̀ àwọn tó wà ní lístì àwọn first five tó wà ní lístì mùsùlùmí ni wọ́n so tá a fẹ́ gbé afẹ́ṣe eléyìí láti fi wọ́wọ́ bàjẹ́ bọ́lẹ̀ ẹnìkan bẹ tí ń ba ẹ̀sìn Allah dẹ́dà jẹ́ tó gbogbo àwọn ẹni tẹ́jọ́ ńlẹ̀ dípọ̀ mọ́ni so mudirul markaz musa abi annabi ìgbà wọlé tó fẹ́ mú mudirul markaz mata taqbiduna alayhi ya a'da Allah ẹ̀yàn ọ̀tá Allah dẹ́dà wọlé tó fẹ́ mú mudirul markaz ẹ̀ ń sọ fún wa ẹgbẹ́ ẹ̀sìn Allah dẹ́dà lẹ́njà fún ẹ̀sìn Allah dẹ́dà òṣìwò lẹ́njà fún ẹ̀sìn Allah dẹ́dà ẹ̀sìn òṣìwò lẹ́njà fún mudirul markaz musa abi annabi mudirul markaz ṣẹ̀mí ní lẹ́kọ̀ọ́ kò sẹ́yìn kan ní tó ṣe kẹ́kẹ́ sí ẹjá lẹ́ ń sọ fún wa ẹgbẹ́ ẹ̀sìn Allah dẹ́dà lẹ́njà fún ẹ̀sìn òṣìwò lẹ́njà fún mudirul markaz sọ pé jẹ́jẹ́ wùrẹ̀ ní sàbí annabi wallahi kò sẹ́yìn kan ní tó gbarata kò sẹ́yìn kan ní tó gbarata wọ́n máa sọ̀rọ̀ ìsọ̀rọ̀ ẹ̀ máa sọ pé ẹ̀njà fẹ́sàn Allah dẹ́dà ẹ̀sìn òṣìwò lẹ́njà fún mọ́ká sọ pé Amr ibn al-As ipe elétekete ni Amr ibn al-As so kí lẹ́rí ṣe sí kí ni gbogbo yẹn ṣe sí ṣe bẹ́ẹ̀ sí gbé wọn tóbi ni lawla anna Allaha qabada alayhi al-taqbiduna alayhi tí bá ṣe pàgbọ́ bẹ́ẹ̀ dàmú wọn ṣe mú mudirul markaz ni àwa fẹ́ dákẹ́ àfẹ́ máa sọ àwọn ọ̀rọ̀ yìí máa fẹ́ máa tiẹ̀ nígbà pé báyà ń bẹ̀rù ilá ṣe fẹ́ sọ mẹ́ni wallahi kò sẹ́yìn kan tó ń bí dánú yín tó sọ fún wa pé tá a bá fẹ́ dọ́rọ̀ náà padà síbi pé mudirul markaz bọ́ àwọn sábẹ́ ànẹ́bì wọn àti ìbẹ́ni kankanú yín tó sọ fún wa pé ká má padà síbẹ̀ wọn àti ìbí alájà kankanú yín tó sọ fún wa pé ká má padà síbẹ̀ so nínú yàrá èèyàn bẹ̀sẹ̀ lọ́bẹ̀ẹ́ ìdájẹ́ ẹfẹ́ máa yí padà pé bá àwọn kan ní wọ́n bẹ̀sẹ̀ lọ́bẹ̀ẹ́ ìdájẹ́ tó lè dá sí pé ẹ̀yìn yìí gangan ni wọ́n lẹ́gbàá wájú bí ìmọ̀ bẹ̀sẹ̀ lọ́bẹ̀ẹ́ ìdájẹ́ ó wá jáde òun ṣe pé òun ṣe newscaster òsì kan bẹ́ẹ̀ ni wọ́n sọ pé bá òun sọ̀rọ̀ bẹ́ni tọ́rọ̀ dùn lẹ́nu ẹ̀ bẹ́ni tọ́rọ̀ dán lẹ́nu ẹ̀
òun sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni tọ́lọ̀ dán lẹ́nu ẹ̀ ṣebí àwọn bàbá ẹlẹ́sẹ̀ gbẹ́ fẹ́jà fún tẹ́lẹ̀ so ní ìsìn Islam lẹ́fẹ́ sọgbẹ́ fẹ́jà fún tẹ́lẹ̀ fẹ́jà fún Islam ẹ̀rọ gbẹ́mùdú markazi tó bá bí dánú yín èyí tó bá bí dánú yín ẹ̀rọ gbẹ́mùdú markazi bú àwọn sàbí ànẹ́bì nínú àwọn bàbá yín àti mùdú markazi tàlẹ́ni tó ní yíjù nínú àwọn bàbá yín àti àwọn nínú àwọn bàbá yín àtàwọn sàbí ànẹ́bì tàlẹ́ni tó ní yíjù nínú àwọn bàbá yín àtàwọn sàbí ànẹ́bì ta ló lẹ́tọ̀ọ́ sí fún pé kẹ́ẹ̀jà fún jù láwọn ẹni tí wọ́n fara gbọgbẹ́ fẹ́sìn yìí láwọn ẹni tí wọ́n fara gbọgbẹ́ fún ẹ̀sìn yìí kò lè bá dó ẹnìkan tí ó gbádùn kan tí ó dáhùn kan màkà wá jáde wá ń bú wọn ẹ gbára ta lórí rẹ ẹ wá jáde sẹ́yìn sọ fún ẹgbẹ́ fẹ́jà fẹ́sàn lọ́ba dẹ́dà ẹ̀sìn wọn lẹ́fẹ́jà fún ẹ̀sìn tẹ́mà ẹ̀sìn tí ò yẹyin ẹ̀sìn tẹ́ dáhùn kankan máa ń parẹ́ ẹ̀sìn tẹ́ dáhùn kankan máa ń parẹ́ ní ọba dìfẹ́ mu yín ẹni tó bá dìfẹ́ mu yàn kó wọn bẹ̀ náà kó tó àwọn lọ sílẹ̀ ẹjọ́ kó lọ competition fún náà but èyí tẹ́ fẹ́ máa ṣe yìí ní ṣe pé bóyá ẹ fẹ́ máa persecute àwọn èèyàn wallahi fa inna Allah subhanahu wa ta'ala ashaddu minkum Allah bá dẹ́dà lè jù yín lọ Allah bá dẹ́dà wallahi agbára rẹ̀ ju ti yín lọ jẹ́ nǹkan áyà fún ọ kó o mà ní sí pé Allah bá dẹ́dà ó ní agbára ju yín lọ Allah bá dẹ́dà kò jẹ́ nǹkan kan lọ́dọ̀ Allah bá dẹ́dà kó pa yín láàrin ká dijú ká là jẹ́ nǹkan áyà fún ọ so áyà òkú kò ikú wúlò fún yín àmọ́ ń kà á fún ọ kó dé bá a mọ̀ Allah bá dẹ́dà sọ fún wa ní Qur'an Karim Allah bá dẹ́dà sọ pé afalam yasiru fil ardi ṣé wọn ní lórílẹ̀ ni àwọn ẹni tó ń balẹ̀ jẹ́ ṣé wọn ní orí ilẹ̀ tálọ́bà rẹ̀ dáadáa ni ṣé wọn ní orí ilẹ̀ tálọ́bà rẹ̀ dáadáa ni fayanzuru kayfa kana akibatu alladhina min qablihim kí wọ́n wá wòye sí bí gbẹ̀yìn àwọn ẹni tí wọ́n gba wájú wọn ṣe rí ay fil ifsad ala al-ard àwọn ẹni tó já sí wípé wọ́n gba wájú wọn níbi ìbalẹ̀ Ọlọ́run ọba jẹ́ ṣé wọn wòye bí bẹ́ẹ̀ ni wọ́n ṣe rí ni Allah sọ pé kanu ashadda minhum quwwa wọ́n lè jù wọ́n lọ lágbára so wa atharu al-ard bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n lò lẹ̀ pẹ̀lú ọlá àti agbára wa amaruha wọ́n dẹ̀ gbé orí ilẹ̀ pẹ́ akthara mimma amaruha ju bí àwọn ṣe ń lórí rẹ̀ lọ Allah sọ pé waja'atuhum rusuluhum bil bayyinat Allah sọ pé àwọn òjíṣẹ́ tàná sí wọn wá bá wọn pẹ̀lú àwọn àmì fama kana Allahu liyadhlimahum Allah bẹ̀rẹ̀ kò ṣàbùsí wọn tó pa wọn rẹ̀ walakin kanu anfusahum yadhlimun ara wọn ni wọ́n ṣe àbùsí fún so ara wọn ni wọ́n ṣe kíni ara wọn ni wọ́n ṣe àbùsí fún Allah bẹ̀rẹ̀ pa wọn rẹ̀ wọ́n parẹ́ dànù ẹ̀yin wá gbéra ẹ̀ndìdè ń jò ní ẹ̀sọ́ ẹgbẹ́ kakọ́kọ́ wallahi ó dùn mí wallahi fáwọn ọmọ ìyàwó onísúnnà wallahi ó dùn mí gan ibẹ̀ lọ́lẹ̀ dí máa wọn wallahi ó dùn mí gan wallahi tẹ́ bá sí pé kí máa kàn wallahi ìbẹ̀ náà àwọn afáwà náà bí á sí pé wọ́n fún yín sọ́pọ̀tì dá sí pé ń dùn mí gan wallahi ìfẹ́ sọ̀rọ̀ ni wallahi ó bẹ̀rẹ̀ náà fún yín sọ́pọ̀tì dá sí kó bà nínú jẹ́ gan torí ẹ̀yìn ẹ̀lẹ́sìn kankan tẹ́ fẹ́ gbé lárugẹ náà wallahi ẹ̀lẹ́sìn tẹ́ fẹ́ gbé lárugẹ ẹ̀ ní ẹ̀sìn kan tẹ́ fẹ́ gbé lárugẹ ìbánu lẹ́fẹ́ ṣe àwọn alẹ́mọ̀ sọ fún pé ẹ fẹ́ jà fún Islam wa minkum man sabba sahaba ẹ fẹ́ jà fún Islam ìbẹ̀nu yín tó bú sahaba wa minkum man sabba Aba Hurayra ìbẹ̀nu yín tó bú Abu Hurayra wa minkum man sabba Amr ibn al-As ìbẹ̀nu yín tó bú Amr ibn al-As ومنكم من سب أبا موسى الأشعري إن بنو ينتبوا أبو موسى الأشعري ومنكم من طعن في صحابة إن بنو ينتبوا صحابة النبي لغبه وجاء يسوع فما يبين اسم الله ما بالفجاه ومنكم من يؤول القرآن غير ما أنزل به إن بنو تيار القرآن فدا يأتوسون تلو بهذا توسوا كارفون وديو مركز نكون نعم ودوري تكتو تيمو مركز تنو القرآن الكريم so ولا تقرب هذه الشجرة ماشي سوما يقول شيء تما يا قرآن نو يتكتو بروكو so لين يوم بتكو يعني ما يبين كبروكو ني تعويل بروكو تيمو ديرو شيء ma ipe ìtukùtù ni tí mo dí òtún yùn ìtukùtù burúkú láti pé tẹ́yà bá fi lè gba ipe ìtumà rẹ̀ ganu so ọkọ̀ díẹ̀ kónú káfíra ó lè di kèfèrí nítorí ìtumà Kùránì ní yí padà yàtọ̀ sọ́tà lọ́bàá ẹ̀dà sọ̀kalẹ̀ fún yàtọ̀ sọ́tà lọ́bàá ẹ̀dà sọ̀kalẹ̀ fún wá sọ fún ipe ẹ̀fẹ́jà fẹ́sìn ẹ̀sìn wọlé fẹ́jà fún ẹ̀sìn náà tẹ́fẹ́jà fún ẹ̀sìn náà ẹ̀sìn wo ẹ̀sìn àwọn mélòó ṣé ìsìlámù tá ń ṣe àbí èyí tẹ́ ń bá ká bí wá sí pé ìṣekúṣe lẹ́kàn sí nú ẹ̀ bí wá sí pé tọ́kàn yín bá kàn ti pè fún yín lẹ́mọ̀ sí nú ẹ̀ òun lẹ fẹ́ ṣe sábàbí ló mú ti talọ́lọ́ wáyé nítorí wípé ní talọ́lọ́ fúnra rẹ̀ ní sí kọjá ààlà tí wọ́n tó wá fún ìlú lọ ní déètì lè jọ lẹ́sẹ̀ lábú tí èsì ṣe fọ́jọ́ wa tó ti bá ìyẹn ló mú wa wípé tọ́kì ẹni ká bọ́lẹ̀ dùn ti talọ́lọ́ náà òun ló fa sábàbí kó talọ́lọ́ ó dà kò sí number 5 gbogbo ẹni tó wà first of the league tó wà ní second of the 4 to the 5 on the list mùsùlùmí ni wọ́n nínú àwọn tó jẹ́ number 2 3 4 5 táàsọ̀ yìí náà àwọn náà ti máa gbọ́ àwọn ìtọ́jú kò àti tá a bá tẹ̀lé ní ìbàdàn ń pé àwọn ilé náà wà wọ́pọ̀lẹ̀ wọ́n ti wà ní mọ́sùlù wọ́n rẹ́dí. wáwọ́ kíní bọ́ọ̀dẹ̀ gbẹ́nu sọ́hun àwọn ilé rẹ́dí láti wáwọ́ kíní bọ́ọ̀dẹ̀ wọ́n sì wà ní mọ́sùlù lórí kíní wọ́n wà ní mọ́sùlù lórí kí wọ́n sọ fún yín pé kẹ́ má bẹ̀rẹ̀ sàn lọ́bàá ẹ̀dà jẹ́mọ́ àní wallahi wọn àti ẹnì kankan dánú yín mo ṣe sọ kò sẹ́nì kankan tí wọ́n bí dánú yín tí ó sọ pé káwọn ahlu sunnati wal jama'a kí wọ́n gbẹ́nu dákẹ́ kí wọ́n má ṣe rọ́dù fáwọn afáàrin ìwọ tó bá rò pé ọjọ́ máa kéwu fún wa idha lam yakun muta'allim idha lam takun muta'alliman idha lam takun aliman aw muta'alliman tẹ́ bá ṣe ẹni tó yásí pé ìmọ̀ ń bẹ lára rẹ̀ tó fi dìfẹ́ǹdì àwọn àfáà rẹ̀ tásìrí rẹ̀ ó fi padà tú pé ìsìnà náà lùwọ́n náà wà ń bẹ̀ pẹ̀lú dìfẹ́ǹsì tó bá fẹ́ ṣe fún wọn tó bá jẹ́ bẹ́ẹ̀ wallahi kò sí nǹkan kan tẹ́ lè ṣe tó bá ti jẹ́ lórí ọ̀rọ̀ ìmọ̀ tájọ wà lórí ẹ̀ tó bá jẹ́ lórí ọ̀rọ̀ ìmọ̀ èyí tájọ tẹsẹ̀ bọ̀ yìí nílẹ̀ Yorùbá kò sẹ́ni kan lóyún tí wọ́n bí dà tí ó sọ pé bá tí Mudiru bá sọ̀rọ̀ kọ́ máa fèsì fún Mudiru bóyá tí ẹnìkan náà àwọn ẹni tẹ́rí ní sùdírọ̀ bá sọ̀rọ̀ kọ́ máa fèsì fún wọn wallahi wọn ti bí ẹnìkan kan dánú
kò tí ì sẹ́ni kankan tí wọ́n bí dánú ẹ pé mo sọ báyìí sí gbogbo ayé ní gbọ́ ìyìn sápamọ́ sọ́nà gbogbo ayé ní gbọ́ so ìkúsílẹ̀ mi ń sìn ìta ni mo wà so ìyìn sí nílé mi báyìí ń sìn ìta ni mo wà so gbogbo ayé ní gbọ́ bí mo ṣe ń sọ yìí ó yé báyìí so wallahi kò tí ì sẹ́ni kankan tí wọ́n bí dá tó lè dáhùn nínú gbogbo wà rí mọ́sùlù lórí kìnnì jákèmádù wà rí mọ́sùlù wà yẹ́ sukùnù Ìlọrin jákèmádù wà rí mọ́sùlù yìí sì ń gbénú lọ́rin àwọn aláwọ̀ wà rí mọ́sùlù wọn àti ìbẹ́ni kankan dánú yín kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ wallahi kò sẹ́ni kan nú yín tó tó bẹ́ẹ̀ jákèmádù wà rí mọ́sùlù lórí pé ń bẹ̀ ẹ̀sán ọlọ́bàá lẹ́dàá jẹ́ min dákìlì Ìlọrin láti inú Ìlọrin wọn làmì tàbílù àléhì ẹ̀ ṣiṣẹ́ kankan fún àwọn alẹ́ àwọn sọ pé àwọn alùsùn lẹ́fẹ̀ẹ́ máa bẹ̀rẹ̀ máa dúkòkò máa yíkẹ́ tọ́ba wà rìmọ́sù kò ní dá fún rìmọ́sù kò ní yẹ ara rìmọ́sù ò ní yá rìmọ́sù yóò lọ sọ́spítù ni torí pé à ń gbé ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún yín ẹrù pé bóyá ẹ ní agbára kan àbí wọ́n láyẹ̀ lágbára kankan tó tẹ́ bá ń bọ́ dọ́rùn fàtbárì wal matlub ọ̀lẹ́ ní gbogbo yín kullukum du'afa kama nahnu du'afa gbogbo yín ọ̀lẹ́ ní gẹ́gẹ́ bá wà kan náà ṣe jọ ọ̀lẹ́ àjọyọ̀ ọ̀lẹ́ ní fallahu qawiyyun aziz Allah bá yẹ́dà ló lágbára tó sì káyà Allah bá yẹ́dà tó lè pàyín lẹ́la ní ká díjú ká làásẹ̀ mo sì ń sọ Allah bá yẹ́dà ó lè pàyín lẹ́la ní ká díjú ká là tí ò jẹ́ nǹkan kan fún tẹ́nì kankan ò ní béèrè lọ́wọ́ rẹ̀ ẹnì kankan ò ní bí bẹ́ẹ̀ gbẹ́ nìkan lọ ní ẹjọ́ tí ò bá tọ́ ilé ẹjọ́ tẹ́ gbé lọ́gán sì lè bí yín pé kílódé fi gbé wá tí ò tọ́ lakin Allah in ahlakakum falaysa bimas'ul Allah bá yẹ́dà tó bá pàyín rẹ̀ kò sí béèrè lọ́wọ́ rẹ̀ pé kílódé tó fi pàyín rẹ̀ tó agbára wọlé ní ẹlágbára lẹ́yìn sọ pé táwọn kan máa dáwó fún yín fún ẹjọ́ lẹ́ni ẹni tó bá fún ògbò lọ́ni lówó ẹ fẹ́ máa fògbò lọ́ni ṣòwò ní ṣé òwò lẹ́fẹ́ máa fògbò lọ́ni ṣe ní ṣé ẹ fẹ́ máa fi ògbò lọ́ni ṣe òwò ní ṣé ẹ fẹ́ máa fi ògbò lọ́ni ẹ fẹ́ máa fi ṣòwò ní ẹ fẹ́ máa fògbò lọ́ni ṣe bísínẹ́sì ní ẹ fẹ́ máa fi ògbò lọ́ni ṣe bísínẹ́sì ní ṣe bísínẹ́sì lẹ́fẹ́ máa fògbò lọ́ni ṣe ní wọ́n wá fún yín lówó ẹ̀yin tẹ́ fẹ́ ṣẹjọ́ kò ẹ́kẹ́ ti ní owó ẹjọ́ ni abẹ́ẹ̀ ní nǹkan báwọn àní ẹlọ́kéwú àìkéwú ń dààmú yín lọ́pọ̀lọpọ̀ ẹlọ́kẹ́kọ̀ọ́ àìkẹ́kọ̀ọ́ ń dààmú yín lọ́pọ̀lọpọ̀ ẹlọ́kéwú àtà ìwọ àfásàkámà yìí gánà lọ́kéwú lọ́kéwú. wọ́n ní àyàkọ́ wá pé àbá kan láì pé wọ́n fi ọ́ sí ọlọ́pàá súnà nígbà wọn kó máa mú ẹni tó bá tí ò fi súnà láti pé wọ́n yàn ànábì òyàn àwọn sọ̀rọ̀ òyàn àwọn tàbí ìbí náà wọ́n yàn wọ́n láwọn ìbí ọlọ́pàá tó. ta ló fi iṣẹ́ ọlọ́pàá àwọn ẹni tí wọ́n sọ pé jálàbí ò dáa tó ń sì ń dákọ̀ àwọn ẹni tí wọ́n polówó jálàbí tí ànábì yan yìí ànábì tá ànábì bá wà láyé ó lè yan irú yín àtàwọn ìyókù rẹ̀ tẹ́ni tí ń wòye pẹ́ńpẹ́ nú yín tí ànábì bá wà láyé ó lè yan irú rẹ̀ àtàwọn ìyókù rẹ̀ pé kó já sí pé ẹnikẹ́ máa fẹ́ ẹnikẹ́ bá máa defend Islam àwọn ẹni tí Allah bá yẹ́dà tí ẹ̀yàn tí ànábì gan tí àwọn kan nú yín bú ta ló dìde fún wa ẹ̀yìn sọgbẹ́ ẹ̀fẹ́ jà fún Islam àwọn ẹni tí Allah bá yẹ́dà ní àfáà ànábì nítorí Allah bá yẹ́dà walladhi ikhtara sahabata rasulillah li'annahum khiyarun nas òun ló yan àwọn sàbẹ́ ànábì fún ànábì torí ẹni ẹ̀sà ni wọ́n àwọn ẹni ẹ̀sà wọn tí mo dìrù gbẹ̀nà àtẹ́lù so ṣe é dìde fáwọn ẹni ẹ̀sà wọn ni so fadlan an yakhtarakum rasulullahi sallallahu alaihi wasallam li dinihi in kana hayyan dèbòdèbò tá ànábì ó wà yẹn yìí fún ẹ̀sìn rẹ̀ ibẹ̀ yìí ni kẹ́ máa ṣàfojú ẹ̀ ká ló bá wà láyé lẹ́yìn tẹ̀tẹ̀ ní gbarata fún àwọn sàbẹ́ ànábì tí ẹnìkan nù yín bú tẹ́nìkan nù yín sọ pé sàbẹ́ kan o dẹ̀dẹ̀ wù rẹ̀ sàbẹ́ kan o alátẹnujẹ sàbẹ́ kan o elétekete ẹ̀yin lọ ànábì ó wà yẹn ẹ̀yin lọ ànábì ó wà yẹn so ó dàbí pé bá ṣe dákẹ́ fún yín kò ní gba ká dákẹ́ fún yín tá bá dákẹ́ fún yín ọmọ ìjọ pé báyà ń bẹ̀rù yín ni so lẹ́kọ̀ọ̀kan a máa gbọ́ ohun tẹ́ bá sọ ká lè bá fún yín ní ọ̀rọ̀ yín bí tó lálàáfíà so irú yín báyìí bùkátà sí ká bá yín nákéwu ẹni tó bá fẹ́ nákéwu nù yín àwọn ẹni tí wọ́n larí máa nù yín wọ́n máa pé so kì í sáwàdà ni wọ́n ń ṣe ń bẹ̀ yín so àmọ́ irú rẹ báyìí kò sí kí òkúta fẹ́ bọ́ náà ọ̀rọ̀ ló gbọ́ ọ̀rọ̀ èsì tó lẹ́tọ̀ọ́ sí ọ̀rọ̀ rẹ ohun tó gbọ́ nù. ó máa mú yàn tó máa fi ẹnu àbùkù kan yà tó bá ṣe bẹ́ẹ̀ ó jìyà òfin ó yà kàlífà. tó bá pé yàn tó wà máa fẹnu àbùkù kan yà tó bá ṣe bẹ́ẹ̀ ó jìyà òfin ibẹ̀ ni o lè try bẹ́ẹ̀ yìí fẹnu àbùkù kan yà bí ti bá wù pé ó di fẹ́ mọ́ tọ̀ wọn àbí tí ò lẹ́rìí defamation of character àbí àmọ́ ìpẹ́ ẹni tí ń pèpè sí ìdí ẹbọ tí ń pèpè sí ìdí jálàbí ńlẹ̀ Yorùbá tí ń sọ àwọn èèyàn nù wallahi kò sẹ́nìkan tí wọ́n bí dánú yín tó di kò sẹ́nìkan tó bẹ̀ tó lè sọ pé ẹ má fèsì fẹ́ni yìí ẹ má tó àṣírí ẹni yìí ẹ má jẹ́ káwọn èèyàn mọ̀ ìpẹ́ ẹni yìí wá lórí ìsìnà so wallahi ìsìnà ni wọ́n wà lórí rẹ̀ kó máa gbọ́ a sì ní gbé pamọ́ abẹ́ni tó jẹ́ tíjà ní àkọ̀dìríyà àwọn súfí òfò tẹ́ ń bá káàkiri so tí èyí Allah bá dẹ́dà so ilé ìyàlú ń máa gbọ́dọ̀ mọ̀ ìpé ìsìnà ni lẹ́ni tí bá ń pèpè sí àwọn kúfùrù tí ń bẹ́nu rẹ̀ tí ó sì tẹ́nì kankan nù yóò ṣe. ẹ káàbọ̀ ẹ lákàtà mẹ́sàn-án ilé ẹ̀kọ́ bíbá ẹ̀ ẹ̀ ká mọ̀ fún ọ ní high blood pressure báyìí mi ní blood pressure ẹ̀ ní iv kìlì báyìí tó tó jẹ́ mọ̀ gbọ́dọ̀ mọ̀ nínú màbàdé second third fourth fifth lórí yìí yẹn. so ohun tó mọ̀ gbọ́ lẹ́nu rẹ̀ ntí inú wọn mọ̀ bàjẹ́ ni ìdá ntó da kọ́ ló ń sọnù kì í ṣe ohun tó da ló ń sọ ohun tó sì ń sọ kò dáná tẹ́lẹ̀ tó bá jẹ́ sí pé ohun tó mọ̀ gbọ́ lẹ́nu rẹ̀ ntí inú wọn mọ̀ bàjẹ́ ni so àyà sí pé ntó da kọ́ ló ń sọ nìyẹn. mùsùlùmí ni
kí èdè láti gbógun ti àbí láti ìyàjẹ́ lọ́wọ́ ara wa fẹjọ́ rẹ̀ sùn jọba ni ìyá tó bá bọ́ sí fún fíjẹ́. Fẹjọ́ rẹ̀ sùn jọba ni tẹ́ bá ti wá fẹjọ́ rẹ̀ sùn jọba tán ẹ fi ìjọba lẹ̀ kí ìjọba pè é bọ́tí tẹ́yìn ṣe kọ́nù ṣebí ẹ̀ ń ní àwọn ọ̀nà kan ní kọ̀rọ̀ tẹ́ fi ń ṣe jákujáku ṣebí conference call pa àwa àti múlí bàdígà pọ̀ sọ conference call pa èmi àti múlí bàdígà pọ̀ tí múlí bàdígà ń sọ ń bẹ̀ yí pé àbí rárá mo ní voice note kẹtẹ́nì kan sẹ́ndì sí mi tí múlí bàdígà ń sọ ń bẹ̀ yí pé ó dàbí pé yẹnmẹ́ yẹn ó dàbí pé wọ́n sọ pé Ìbàdàn ló wà báyà bí bó ni múlí ṣe wà gbẹ̀ pé mo wà ń bàdàn tí ò bá ṣe pé báyìí ń tọ́ mi káàkiri meanwhile èmi ò dẹ̀ dé Ìbàdàn ìjọba gbogbo ìgbà yẹn mo ní bàdí bàdàn sọ pé dábẹ́ pé wọ́n sọ pé Ìbàdàn ló wà àbí nǹkan kan àbí bẹ́ẹ̀ kọ́ nísìn so bóò ló ṣe mọ̀ pé mo wà ń bàdàn bó tẹ̀ já sí pé ìdè bàdàn nígbà yẹn. Fílẹ̀ fún ìjọba ẹ̀ ń tọ́ pínpín àwọn èèyàn káàkiri ni jàǹbá lẹ́fẹ́ ṣe aburú lẹ́fẹ́ dánwò kí ló ń sọ yìí ẹfẹ́ ṣe aburú sọ pé ẹ̀ ń fi kalẹ̀ fún ìjọba tẹ́ bá ti fi kalẹ̀ fún ìjọba ẹ fi ìjọba lẹ̀ kí ìjọba ṣiṣẹ́ wọn so ìjọba ò ní ẹ fi ìjọba lẹ̀ kí ìjọba ṣiṣẹ́ wọn ẹ ti fi lẹ̀ fún ìjọba àbí kí ìjọba ránṣẹ́ sí wọn náà èwo ni tí tọ́ àwọn ẹni tó wá bẹ̀ẹ̀sẹ̀ ọlọ́run ọba jẹ́ tí ń bẹ inú Ìlọrin kọ́ ìgbà oníjọba inú Ìlọrin yóò gbé wọn ìgbà oníjọba inú Ìlọrin yóò gbé èyí jákèmálù tí ń bẹ̀ẹ̀sẹ̀ jẹ́ tí ń bẹ Ìlọrin ìgbà oníjọba fẹ́ gbé jákèmálù ò ṣe gbé àbí wọ́n mọ̀ pé kò sẹ́ni tó ń bí dánú ikú tiẹ̀ sọ pé òun fẹ́ gbé jákèmálù náà ẹ gbé ta ni ọmọ bàbá alágége lẹ fẹ́ gbé ẹ tọ̀ sára